Welcome to Culture Africa TV. Àwọn ọba wa àti olóṣèlú wọn yàtọ̀ síra wọn torí láìsí òṣèlú kò sí ọba, láìsí ọba kò sóṣèlú. Bí àwọn ọba yìí náà ṣe látijọ́, wọ́n nífẹ̀ẹ́ ara wọn, wọ́n nífẹ̀ẹ́ ìlú wọn, wọ́n nífẹ̀ẹ́ agbègbè wọn. Ṣùgbọ́n nígbà tí òṣèlú ti wọlé, wọn ò fi bẹ́ẹ̀ ní ìfẹ́ ìlú àti agbègbè wọn mọ́, àjàjà ìran wọn, nítorí pé olóṣèlú ò kọ̀ láti tọ̀ ọ́ nípọ̀ nǹkan nítorí pé kó bá lè rí pọ́n méjì tọ̀dọ̀ tiẹ̀. Nípa ọ̀rọ̀ Aláàfin of Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀, ẹjọ́ ta ni ẹ̀gbọ́n gangan nínú àwọn méjèèjì? Ta ni ẹ̀gbọ́n, ta ni àbúrò, ta ni olórí ọba? Tí n bá ní kí n sọ, ṣé bàbá tèmi náà kì í sọ ọmọ Yorùbá ni, ṣé kì í sọ ọmọ kóòtù òjìlé? Bàbá tèmi lẹ̀gbọ́n. Tó bá jẹ́ pé ẹ̀gbọ́n lẹ bá ń wá kiri, bàbá tèmi náà tó bí èmi, Abẹ̀dọ̀ Arógundádé, ẹ̀gbọ́n ni, olórí lòun náà jẹ́. Ṣùgbọ́n kíní kan ni mo fẹ́ kẹ́ mọ̀ pé Ifá ló yan ọba, Ifá ní Déniládé àkọ́kọ́, Elédùmarè ló sì mọ ọba nínú gbogbo wa. Gbogbo ẹni bá ti jọba, ó ti di ẹni àpọ́nlé, ó sì ti di ẹni àbọ̀wọ̀ fún, ó sì ti di òrìṣà tó yàtọ̀ sí ènìyàn. Aláàfin ọba ni nínú akíkanjú ọmọ, nínú akíkanjú bàbá, torí bàbá làwa máa pè, àwọn ò ní pè ní ọmọ. Ọwọ́ Aláàfin gùn, ó gbòòrò, ó sì kò lópin. Ṣùgbọ́n okùn ò ní gùn kó mọ́ níbi tó ti ṣẹ̀wá. Bá a bá bí ọmọ máa ń duni lọ, ṣùgbọ́n àwa ní sọ pé ọmọ ló bí bàbá ẹ̀. Ló jẹ́ pé Ọọ̀ni ju Aláàfin lọ bẹ́ẹ̀. Àti Aláàfin àti Ọọ̀ni ọmọ ìyá kan náà ni wọ́n, ọmọ ọ̀ràn kan náà ni wọ́n. Òyìnbó ló da ìtàn wa rú, torí tí ò bá sí okòwò ẹrú ni ìtàn wa ò ní dàrú. Àwọn èèyàn á tún ní pé abọ rẹ̀ ní Ọọ̀ni, ìjẹ́ bẹ́ẹ̀ ló rí? Ó ṣeéṣe kó jẹ́ bẹ́ẹ̀ torí pé gbogbo ọba tó wà nílẹ̀ kóòtù òjìlé lábọ̀ rẹ̀. Ẹni kí wọ́n mú ìwé ẹ̀rí tí àwọn ìjọba máa ń fún wọn jáde. Ìwé ẹ̀rí tí wọ́n fún wọn náà ni pé amójútó àṣà àti ìṣe àti ẹ̀sìn ilẹ̀ kóòtù òjìlé. So tó bá fi sọ pé amójútó àṣà, ẹ̀sìn àti ìṣe ilẹ̀ kóòtù òjìlé ni ìwé ẹ̀rí tí àwọn gọ́vnà àti pírẹsidẹ̀ntì máa ń fún wọn, a jẹ́ wípé abọ̀ rẹ̀ ni gbogbo ọba tó bá jẹ. Mo fẹ́ bi yín léèrè, ipò wo ni Sultan of Sokoto wà ní ilẹ̀ Haúsá àti Fúlàní? Tí Sultan of Sokoto bá jẹ́ olórí mùsùlùmí tó sì tún jẹ́ apàṣẹ fún mùsùlùmí, tó sì tún wá jẹ́ ọba ní èdè tiwa, tá a bá ní ká wo olóòtú, kò sí tí ń jẹ́ ọba nínú gbogbo ilẹ̀ Haúsá. Emir, Sultan, gbogbo wa la mọ̀ bí èdè yẹn ṣe jẹ́, tí ó sì túmọ̀ sí ọba, nítorí pé Emir ó jẹ́ olórí àwọn mùsùlùmí, tí Sultan dẹ̀ jẹ́ supreme commander wọn. Bọ̀ tí ọba ó ba lórí ohun gbogbo. Ìyàtọ̀ wà láàrin ọba àti Emir àti Sultan. So tẹ́bá fi lè wá pé Sultan ní olórí mùsùlùmí, a jẹ́ pé abọ rẹ̀ lòun náà, nítorí tá a pè ní abọ rẹ̀ ní olórí ẹ̀sìn kan. Ìyẹn ń fún ẹ pé gbogbo ọba tó wà nílẹ̀ Yorùbá abọ rẹ̀ ni wọ́n. Ọ̀rànmíyàn padà jẹ́ ọba ní Ilé Ifẹ̀, a jẹ́ pé Ọ̀rànmíyàn náà abọ rẹ̀ ni. Àwọn nǹkan tẹ̀ tí wọ́n sọ ní olú ni wọ́n jẹ ní Ilé Ifẹ̀, kì í jọba, ẹjọ́ ẹ bá wa ṣàlàyé ọ̀rọ̀ yẹn. Àwọn babaláwo gbọ́ bá ṣe ń sọ yìí, wọ́n ní òkú ẹjọ́ òní ọlọ́jà ń dá. Tá a bá rí Olú Ìwó, tá a sì rí
Olú of Warri táwa ń rí olú káàkiri 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 ṣebí ọlọ́yọ̀ọ́ òun náà ni àkọ́kọ́ ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. ọlọ́yọ̀ọ́ kì í ṣe Aláàfin. ọlọ́yọ̀ọ́ kó tó wá di pé Aláàfin. bẹ́ẹ̀ ni. Ọlọ́fin ló di Aláàfin. A sì ń bọ̀ ń bẹ̀ torí àwọn àlàyé ọ̀rọ̀ kan wà. Èdè ìpìlẹ̀ wa ó jẹ́ èdè Òtù. Àwọn bí tẹ́ ti lè rí èdè ẹ̀dísì ni apá kan Ìjẹ̀ṣà, apá kan Èkìtì, Àkókó àti apá kan Ẹdó pẹ̀lú Ifẹ̀. Wọ́n sì ní àwọn èdè yẹn lẹ́nu. Mo fẹ́ kó yé èyí dáadáa yìí pé tí Haúsá bá fẹ́ sọ èdè yìí ó máa láìtì ju dípò gangan lọ tẹ́ ń sọ tó jẹ́ pé ìpìlẹ̀ èdè Ọ̀yọ́ jẹ́ èdè tí ẹnikẹ́ni lè tètè gbọ́ ṣùgbọ́n àwọn èdè tó kù kì í ṣe èdè tí ẹni gbogbo yẹn lè tètè gbọ́ nítorí pé wọ́n ti papọ̀ mọ́ra wọn wọ́n wà ní bọ́dà níbi tí àwọn ti ń gbọ́ oríṣiríṣi èdè tí àwọn ìlú tó kù sí wà nínú ibi tí wọ́n ti gbọ́ oríṣiríṣi èdè míì ju èdè wọn nìkan lọ. Wọ́n máa fẹ́ sọ èdè Òtù ètò padà wá di Yorùbá lẹ́nu yìí wọ́n máa sọ nísọ tí èdè kejì àbí ẹ̀yà kejì tí wọ́n máa lè gbọ́. Tá a bá fẹ́ sọ pé ulé ẹni kí Haúsá pe ulé Haúsá ò lè pe ulé a ní ilé ilé so ibi tí èdè ti yàtọ̀ síra wọn nìyí. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ẹ béèrè kò sí ẹnìkan tó jura wọn lọ wọ́n mọ ipò ara wọn láàrin ara wọn. ẹ ṣeun gan bàbá wa ẹ ṣeun gan làkàyè yín á máa gbòòrò sí ni. ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàlàyé nípa lórí ọ̀rọ̀ ẹ ti yànnàná ọ̀rọ̀ Aláàfin àti ìjẹ́ wa nẹ́tọ̀ kí àwọn èèyàn máa dá sí ìjà àgbà méjì bí. wọ́n máa dá sí ìtàn ló bàjẹ́ ìtàn ti bàjẹ́ tipẹ́tipẹ́ àfúnra ni lára àwọn ìtàn tó bàjẹ́ ni ká máa sọ pé Odùduwà àti ilẹ̀ Mẹ́kà wà. Ẹ bá mi bi wọ́n léèrè pé gbogbo àwọn tó sọ pé Odùduwà àti ilẹ̀ Mẹ́kà wà ẹni kí wọ́n dárúkọ ìyá tó bí Odùduwà nílẹ̀ Mẹ́kà kó dárúkọ bàbá tó bí Odùduwà nílẹ̀ Mẹ́kà kó sì dárúkọ agboolé wọn àbí ìran wọn. Àmọ́ Muhammadu Ànábì Muhammadu gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Kùrúsì àkọsílẹ̀ wà fún gbogbo ìwé tí gbogbo ìtàn ilẹ̀ Arab pátápátá A to Z ẹni gbogbo wájọ lọ máa kà nítorí pé àìlè kàwé àìlè fi ara balẹ̀ káàkà ìwé nítẹ̀nìkan bá ti sọ lẹ́nu kejì náà máa gbọ́ a lè kàwé kìíní kákàwé kejì kákàwé kẹta kò síbi tí wọ́n ti kọ́ nínú ìwé ilẹ̀ Arab wípé ẹnìkan kó lọ́dọ̀ àwọn tó lọ tẹ ibi tá a pè ní Òtù lólèlè àbí tó lọ jọba níbẹ̀. Táwa ní bàbá Odùduwà báwo ni Odùduwà ṣe délé ayé. Odùduwà ní bàbá agbésíra wọn ọ̀rà ní bàbá tó bí Odùduwà ọ̀rà ní bàbá tó bí Odùduwà Odùduwà Ọ̀sán gangan Ọba Mákin àtàwọn míì tó kù ìran kan ní wọ́n ìran kan ní Ọbàtálá. Ẹ jẹ́ ká fi Ṣàngó ṣe àpèjúwe lẹ́ẹ̀kan sí. Ṣàngó jẹ́ ọmọ bíbí inú Ọ̀rànmíyàn tí ẹ sì jẹ́ ọmọ Núpé orúkọ ẹ̀ jẹ́ Tòròsí. Ṣáájú Ṣàngó tó ń yọ iná lẹ́nu tí iná ń ṣẹ́yọ ní ara tó lè fi iná já gẹ́gẹ́ bí ogun. Mo fẹ́ kí gbogbo àwọn èèyàn kan bá mi dárúkọ ẹnìkan àbí òrìṣà kan nílẹ̀ Núpé tí wọ́n ń yọ iná lẹ́nu torí pé wọ́n sọ wípé ìlú yẹlò ti gba agbára kò rí bẹ́ẹ̀. Ọ̀rànmíyàn ó jẹ́ ọmọ bíbí inú Ògún Lákayé tó jọba ní Ifẹ̀
tí Ọ̀rànmíyàn bá jẹ́ ọmọ bíbí inú Ògún Lákayé tá a tọ́ ní inú ààfin Ifẹ̀, bẹ́ẹ̀ náà ni Odùduwà náà jẹ́ sí Ọ̀rà. Ọ̀rà ló bí Odùduwà lọ́mọ, ṣùgbọ́n Odùduwà jẹ́ jagunjagun láti kékeré, èèyàn gíga ni, bí Ògún ṣe ga náà ni Odùduwà ga. Ó wá jẹ́ ẹni tí Ifẹ̀ tí wọ́n wo ọjọ́ iwájú ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe fọkàn tán. Odùduwà jẹ́ ẹni tí ń jagun káàkiri. Nǹkan kan tí a gbàgbé láti rán wa létí ni pé láti ìpìlẹ̀ Odùduwà ọmọ kékeré tó jẹ́, ṣé òun ló kọ̀ǹtró Ifẹ̀, torí pé Ifẹ̀ jẹ́ central fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ kóòtù òjìrè. Wọ́n ní ọgbọ́n ṣe ń jẹ ọba wọn, wọ́n ní ètò tí ìran tí bá lọ, ìran kejì á tẹ̀lé, ìran kẹta á tẹ̀lé, ìran kẹrin á tẹ̀lé. Ẹni tí ò bá sì tẹ́ lọ́rùn á fi kíndọ̀mù yẹn lẹ̀, á lọ tẹ gbòmí ìdó, bí wọ́n ṣe ń ṣe nìyí. Ṣùgbọ́n Olúfẹ́ Ọbàtálá, àwọn ìran ẹ̀ kì í ṣe Ọbàtálá gangan o. Olúfẹ́ Ọbàtálá ló ń bẹ lórí àpèrè. Àtọmọdọ́mọ àrọmọdọ́mọ Ọbàtálá ló wà lórí àpèrè. nígbà tí Odùduwà tó pàdé, ó dé láti ojú ogun lórí pé òṣèlú Ifẹ̀ ó ti dorí kodò. ok, ẹ ń sọ ẹ máa dá yín padà sẹ́yìn díẹ̀, ẹ ní Ọ̀rà ló bí Odùduwà. Bẹ́ẹ̀ ni. Níbo ni wọ́n bí Odùduwà sí? Wọ́n bí Odùduwà, wọ́n bí sí orí